tẹ́tí gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti ẹnu olùṣọ́ àgùntàn Paul Rika ní èdè Yorùbá. Ẹni tó bá wo Jésù yóò yè. Mo fẹ́ kí a fọ̀ mí kí n funfun jọ̀gbọ́n òun lọ bá Ọlọ́run sọ̀rọ̀. Àdúrà. Fọ̀ mí mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀. Fọ̀ mí mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀. Ṣí ojú òye mi, kémi kó lè ní òye ọ̀rọ̀ rẹ. Jésù Kristi ó ṣé, bàbá ó ṣé, a sìn ọ́, a jọ́sìn sí ọ, fi ògo forúkọ rẹ Jésù. A dúpẹ́ bàbá, a yìn ọ́. Ó ṣé Jésù. Ní orúkọ Jésù Kristi ní a gbàdúrà, àmín. Bàbá wa lágbára, dúpẹ́ ní ọwọ́ rẹ ní òwúrọ̀ yìí fún àǹfààní láyé bàbá tí ẹ fi fún wa. Kí ẹ̀yin kí ó gbà wá kúrò lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀, nínú ìjàgàbá Sátánì, sínú ògo rẹ ilé rẹ. Ọlọ́run olùfẹ́, wákàtí náà dé, bá wa sọ̀rọ̀ nípa mi, kí àwọn ọmọkùnrin àti ọmọbìnrin rẹ kó lè ní òye, wọ́n dẹ̀ fi yọ̀ǹda ara wọn fún ìjọba Jésù Kristi Olúwa. Ó ṣé bàbá pé o ti gbọ́ àdúrà, ní orúkọ Jésù Kristi ní a gbàdúrà pẹ̀lú ìdúpẹ́, àmín. Ẹ jọ̀wọ́ ẹ jókòó. Hallelujah. Ní òwúrọ̀ yìí a fẹ́ wo àkórí náà tó ní Kristi kú láti gba àwọn ọ̀dọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti ọ̀run àpáàdì. Kristi kú láti gba àwọn ọ̀dọ́ là lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti ọ̀run àpáàdì. Ọ̀run àpáàdì ó jẹ́ ibi tó burú jáì. Ọ̀run àpáàdì ó jẹ́ ibi tí kò ti sí ìsinmi. Ọ̀run àpáàdì ó jẹ́ ibi ìpín keke. Àwọn tó ti ní àǹfààní tí Ọlọ́run mú lọ láti fi ìjìyà tó wà ní ọ̀run àpáàdì hàn, kò wù wọ́n láti padà síbẹ̀. Gbogbo àwọn náà tí wọ́n wà ní ọ̀run àpáàdì báyìí, wọ́n ń ké síwájú àti títí láíláí pé kí Ọlọ́run kó fi àǹfààní mìíràn fún wọn. Jọ̀wọ́ ìṣẹ́jú àáyá kan kí wọ́n tẹ̀ padà wá sáyé yìí láti ṣàtúnṣe ọ̀nà wọn. Ọ̀run àpáàdì ó jẹ́ ibi náà tí gbogbo ẹlẹ́ṣẹ̀ láyé tá ò rán wọn sí kò ní fi ṣe irú ipò ẹ̀ṣẹ̀ náà nínú ayé ènìyàn. Bí a ò bá dojúkọ ẹ̀ṣẹ̀ náà ká bá wí, irú ẹni bẹ́ẹ̀ ọ̀run àpáàdì ló ń lọ nínú iná ìléru. Ọlọ́run yóò ṣàánú fún wa ní orúkọ Jésù. Nísinsìnyí ẹ̀yin ọ̀dọ́, Sátánì kò fẹ́ràn àwọn ọ̀dọ́ rárá, pẹ̀lú ó kórìíra wọn gidigidi. Ìkórìíra Sátánì fún àwọn ọ̀dọ́ kò ní àfiwé. Sátánì mọ̀ wípé ẹ lè jẹ́ ọ̀dọ́ ní ìgbà méjì, ẹ ò lè ṣe ọ̀dọ́ títí láíláí. Sátánì mọ̀ pé ipò nínú ayé ènìyàn tí ènìyàn ní agbára àti okun òní nígbà tí èèyàn bá jẹ́ ọ̀dọ́ síbẹ̀. Ẹ̀yin Olúwa, ìdí rèé tí Sátánì ṣe ohun gbogbo tó ṣeé ṣe fún un láti mú ẹ̀dá ènìyàn láti ìgbà kékeré wọn yìí. Nígbà kékeré wa yìí, Sátánì gbogbo tó ṣeé ṣe, gbogbo ipá ló ń sà láti mú ọ. Tí ò bá tiẹ̀ tí mú ọ báyìí,
bó bá tẹ̀ ti mú ọ ní òwúrọ̀ yìí wàá bọ́ nínú lọ́wọ́ agbára Sátánì ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Bẹ́ẹ̀ ni Sátánì mọ̀ pé ìgbà ọ̀dọ́ yìí ó jẹ́ àkókò tí Ọlọ́run máa fi ṣẹ́ takuntakun, ṣùgbọ́n Ọlọ́run ní ètò ní ìpèsè gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú bàbá wa ní Olúwa ìsọjí ìgbà kẹ́yìn yìí pé Ọlọ́run mú wa sójúṣẹ́. hallelujah. Ọlọ́run ní ètò rere láti mú àwọn ọ̀dọ́ bíi titi rẹ̀ wá sínú ọmọ ogun rẹ̀. Sátánì bákan náà ó dẹ̀ ń sa gbogbo ipá rẹ̀ pé kí a má mú ọ wọnú iṣẹ́ ọmọ ogun Ọlọ́run, nítorí pé ìfẹ́ Sátánì ni láti rí i pé wọn ò fi ara jì fún Ọlọ́run, nítorí pé àwọn ọ̀dọ́ wọn lágbára wọn dẹ̀ ń ṣe takuntakun. Bẹ́ẹ̀ ni àwọn onísọjí ìgbà kẹ́yìn wọ́n kún fún àwọn ọ̀dọ́ ní pàtàkì. Jẹ́ ká wo Iṣẹ́ Àpọ́stólì orí kejì. Iṣẹ́ Àpọ́stólì orí kejì. A fẹ́ ka ẹsẹ̀ 17 àti 16. Iṣẹ́ àwọn Àpọ́stólì. Yóò sì wá sí ìmúṣẹ nígbà pẹ́yìn ní Olúwa wí. Èmi ó tì nínú ẹ̀mí mi jáde sí ara ènìyàn gbogbo, àti àwọn ọmọ yín ọkùnrin àtàwọn ọmọ yín obìnrin máa sọ tẹ́lẹ̀. Àwọn ọ̀dọ́mọkùnrin yóò sì máa rí ìran, àwọn arúgbó yín yóò sì máa lálàá. Àti sára àwọn ọmọ ọ̀dọ̀ mi ọkùnrin àti sára àwọn ọmọ ọ̀dọ̀ mi obìnrin lèmi ó tù nínú ẹ̀mí mi jáde ní ọjọ́ wọ̀nnì, wọ́n sì máa sọ tẹ́lẹ̀. Ètò Ọlọ́run fún ìkórè kàgbẹ̀yìn yìí, iṣẹ́ takuntakun ìgbà kẹ́yìn yìí, àwọn ọ̀dọ́ tí Ọlọ́run sọ nípa yìí pé wọ́n sọ tẹ́lẹ̀, wọ́n rí ìran, àwọn ìran ńlá nípa sísọ̀rọ̀ Ọlọ́run. Rántí pé ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀. Ẹ̀yin Olúwa pé ẹ̀yin yóò sọ ọ̀rọ̀ náà pẹ̀lú gbogbo ìgboyà àti agbára, ṣùgbọ́n torí pé Sátánì ṣe lè gbogbo ipá ló ń ṣà láti dí ọ lọ́wọ́ láti wà lára àwọn ọmọ ogun ìgbà kẹ́yìn yìí. Bákan náà níwèé Jeremáyà orí kìíní ẹsẹ̀ 5. Ìwé Jeremáyà orí kìíní ẹsẹ̀ 5. Olúwa wípé kí èmi kí ó tó dá ọ ní inú èmi ti mọ̀ ọ́, kí ìwọ kí o sì tó ti inú jáde wá lèmi ti sọ ọ́ di mímọ́. Èmi sì yà sọ́tọ̀ láti jẹ́ wòlíì fún àwọn orílẹ̀-èdè. Ẹ̀yin Olúwa. Ìran àti ètò Ọlọ́run ó ní láti gbà ọ́, láti lò ọ́ fún iṣẹ́ takuntakun ìgbà kẹ́yìn yìí. Àmín. Sátánì mọ̀ pé láti ìran dé ìran mìíràn Ọlọ́run máa mú ìsọjí jáde láti bà ìjọba òkùnkùn jẹ́ nípasẹ̀ àwọn ọ̀dọ́. Ẹ jẹ́ káwọn àwọn àpẹẹrẹ kan. Tá a bá sọ nípa Dávìdì, gẹ́gẹ́ bí bàbá wa ní Olúwa ṣe sọ lánàá, Dávìdì ó mú ìṣẹ́gun ńlá bá orílẹ̀-èdè Ísírẹ́lì. Ó pa Gòláyátì, òun ni àkọ́kọ́, pípò pa Gòláyátì ni ohun àkọ́kọ́. Bẹ́ẹ̀ ni ká rò nípa ti Dáníẹ́lì pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀. Wọ́n dúró ṣinṣin nínú ìgbàgbọ́ nínú orílẹ̀-èdè Bábílíọ̀nù. Àwọn ṣe ìtumọ̀ àlá Nebukadnesari láti mú kí ọba kó mọ ìjọba Ọlọ́run. Àmín. Bẹ́ẹ̀ ni Ọlọ́run lo àwọn ọ̀dọ́ láti mú ìsọjí, láti mọ ọba aláìnígbàgbọ́, láti mọ gíga Ọlọ́run. Ó mú kí ọba Nebukadnesari kó gbé gẹ́gẹ́ bí ẹranko. Ó wá jẹ́wọ́ títóbi Ọlọ́run. Ọba Hezekiah náà bákan náà ó di ọba, ó dẹ̀ mú ìsọjí ẹ̀mí jáde, ó bà gbogbo òrìṣà jẹ́, ó dẹ̀ mú ìjọsìn tẹ́ḿpìlì padà bọ̀ sípò. Ẹ̀yin Olúwa. Bẹ́ẹ̀ ni Ọlọ́run lo Hezekiah láti ṣe léyìí, Ọlọ́run sì fẹ́ lò wọ́ náà láti tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Àmín. Ẹ jẹ́ ká sọ nípa Josiah. Ó di ọba Judah. Ó dẹ̀ ṣíwájú nínú ìsọjí ẹ̀mí mímọ́
tó dẹ̀ mú ododi orílẹ̀-èdè padà wá sí òtítọ́. Ẹ jẹ́ ká sọ nípa Sámúẹ́lì gẹ́gẹ́ bí ọ̀dọ́mọkùnrin kékeré. Ó gbóhùn Ọlọ́run, ó dẹ̀ mú àwọn ènìyàn tọ̀ Ọlọ́run wá. Ẹ jẹ́ ká sọ nípa Màríà, ọ̀dọ́bìnrin tí Ọlọ́run mú láti mú olùgbàlà wá sí ayé. Gẹ́gẹ́ bí iṣẹ́ Olúwa lo ilé ọmọ Màríà láti bí olùgbàlà wá sí inú ayé yìí. Ẹ̀yin Olúwa. A sọ nípa Jósẹ́fù, ẹni tí Ọlọ́run lò láti pa Ísírẹ́lì mọ́ ní àkókò Ísírẹ́lì. Ọlọ́run lò Jósẹ́fù bí atẹ̀tà sí oko ẹrú. Ọlọ́run lò láti pa gbogbo ará Íjíbítì àti gbogbo ìdílé Jákọ́bù mọ́. Ẹ̀yin Olúwa. Láti ìran dé ìran, Olúwa ti ń lo àwọn ọ̀dọ́ láti mú ìsọjí wá, láti mú ìmúpadàbọ̀sípò, láti sọ ọ̀rọ̀ rẹ̀. Àwọn ọ̀dọ́ ló máa ń lò láti wọ àwọn ibi kọ̀kọ̀ tí a ò lè rò, ibi ẹ̀rù. Àwọn ọ̀dọ́ máa wọbẹ̀ ní òwúrọ̀ yìí. Bí wàá ṣe sọ ara rẹ, bí wàá ṣe yọ̀ǹda ara rẹ fún ìjọba Jésù Kristi, agbára yóò wọnú rẹ, agbára yóò bà lé ọ, ìwọ yóò sì ṣe takuntakun fún Jésù Kristi Olúwa wa. Àmín. Nítorí pé Sátánì mú gbogbo nǹkan wọ̀nyí pé láti ìran dé ìran, Ọlọ́run máa ń gbé àwọn ọ̀dọ́ dìde. Àmín. Láti ṣe takuntakun, láti ṣe takuntakun, láti mú padà bọ̀ sípò. Nídìí èyí, gbogbo ipá ni Sátánì ń ṣe láti mú ọ àti láti fi ẹsẹ̀ abẹ́ tẹ̀sílẹ̀ rẹ̀ àti láti rán lọ sọ́run àpáàdì. Ìwé John orí 10 ẹsẹ̀ 10. Bíbélì wípé ọ̀tá kò wá láti ṣe ohunkóhun ṣùgbọ́n láti wá láti parun, láti pa. Sátánì wá, olè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa àti láti parun. Ẹ jẹ́ ká wò ìwé Jòhánù orí 12 ẹsẹ̀ 40. Ẹ jẹ́ ká wo ohun tí ó sọ níbẹ̀ àti èròǹgbà rẹ̀. Ìwé Jòhánù orí 12 ẹsẹ̀ 40. Àmín. Ó ti fọ́n wọn lójú, ó sì ti ṣẹ́ àyà wọn lé, kí wọ́n má bàa fi ojú wọn rí, kí wọ́n má bàa fi ọkàn wọn mọ̀, kí wọ́n má bàa yí padà, kémi má bàa mú wọn lára dá nínú ọ̀rọ̀ yìí, kémi bá lè gbà wọ́n. Sátánì ó ti bu ìfọ́jú lu àwọn ọ̀dọ́ kí a lè mú àyà wọn lé bákan náà. Ó tẹ̀jẹ́ pé tó ń bá gbọ́rọ̀ Ọlọ́run bí ó ṣe jáde pẹ̀lú agbára, bí ìṣẹ̀ránṣẹ́ bàbá wa ṣe lágbára tó. Eléyìí kó tún wà níbẹ̀ nínú ẹ̀ṣẹ̀. Eléyìí jẹ́ iṣẹ́ ọwọ́ Sátánì. Sátánì fẹ́ fi ọ sínú ẹ̀ṣẹ̀ kó lè rán sọ́run àpáàdì níkẹyìn, ṣùgbọ́n ó ti fìdí rẹmi, ó ti kùnà. Nítorí pé ó wà ní báyìí nínú ìjọ àpérò yìí, Sátánì ti ṣàṣìṣe lórí ayé rẹ ní orúkọ Jésù. Sátánì ṣe gbogbo yìí láti bà ètò Ọlọ́run jẹ́ fún ìgbà kẹyìn. Gbogbo ète ló ti ṣe láti jẹ́ kí àwọn ọ̀dọ́ kó wà nínú ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n Jésù Kristi ó ti ṣe ètò sílẹ̀ ju ti Sátánì lọ. Ọlọ́run ti pèsè sílẹ̀ fún ọ èyí tó lágbára, tó nípa ju ti Sátánì àti ẹ̀ṣẹ̀ lọ. Hallelujah. Ẹ jẹ́ ká wò nínú ìwé Fílípì orí 2. Ìwé Fílípì orí 2. A fẹ́ ka ẹsẹ̀ 9 sí 11. Ìwé Fílípì orí 2 ẹsẹ̀ 9 sí 11. Nítorí náà Ọlọ́run pẹ̀lú sì ti gbéga gidigidi, ó sì ti fún olórúkọ kan tí ó borí gbogbo orúkọ, pé ní orúkọ Jésù ní kí gbogbo ikún kí ó máa kúnlẹ̀, àwọn tí ń bẹ ní ọ̀run àti àwọn tí ń bẹ nílẹ̀ àti àwọn tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀, àti pé kí gbogbo àwọn kí ó máa jẹ́wọ́ pé Jésù Kristi ni Olúwa, fún ògo Ọlọ́run Bàbá. Àmín. Ọlọ́run ti ṣètò orúkọ Jésù Kristi sílẹ̀, ó ti ṣètò ẹ̀jẹ̀ Jésù Kristi sílẹ̀, Olúwa ti ṣètò ẹ̀mí mímọ́ sílẹ̀, pé nípasẹ̀ eléyìí àwa yóò borí Sátánì, ẹ̀ṣẹ̀ àti ayé.
hallelujah. Bẹ́ẹ̀ ni Jésù Kristi ó kú láti gba ọ̀dọ́ kúrò ní ọwọ́ ẹ̀ṣẹ̀ àti ọ̀run àpáàdì. Ẹ̀ṣẹ̀ gan ni ìṣòro tó pọ̀jù nínú ayé àwọn ọ̀dọ́. Ẹ̀ṣẹ̀, gbogbo oríṣiríṣi ẹ̀ṣẹ̀, ìwà tí ò tọ́, ìbánilòpọ̀, panṣágà, àgbèrè, olè jíjà, irọ́ pípa, wíwo ìbínú àrán kan. Nígbà mìíràn a máa wò ó. Ǹjẹ́ gbogbo àwọn ọ̀dọ́ lọ síléèwé kan náà ni? Torí pé ó dàbẹ́ ni pé gbogbo ìwà ọ̀dọ́ bákan náà ni. Ìbínú, ìkorò ọkàn, ìgbéraga, ìmọ̀tara ẹni, ìmọ̀tara ẹni nìkan, ìbáraẹnilò, ẹ dárúkọ wọn lóríṣiríṣi, àti máa hùwà bí Ọlọ́run àti oríṣiríṣi. Ó jẹ́ ìṣòro gbòógì fún àwọn ọ̀dọ́ lénìí. Kéèyàn sì lè jẹ́ ohun èlò tí Ọlọ́run lè lò láti ṣàtìlẹ́yìn bàbá wa nínú Olúwa ní ìsọjí ìgbà kẹyìn yìí. Ẹ̀ṣẹ̀ gbúdọ̀ kú. Ẹ̀ṣẹ̀ a gbúdọ̀ mú kúrò. A gbúdọ̀ mú ẹ̀ṣẹ̀ kúrò nínú ìgbé ayé wa. A gbúdọ̀ mú ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé àwọn ọ̀dọ́ yìí. Ẹ jẹ́ ká wò ó. Tímótì kejì orí kejì. Tímótì kejì orí kejì ẹsẹ̀ 21. Tímótì kejì orí kejì ẹsẹ̀. Bí ẹnikẹ́ni bá wẹ ara rẹ̀ mọ́ kúrò nínú wọ̀nyí, òun ó jẹ́ ohun èlò sí ọlá tí a yà sí ọ̀tọ̀, tí ó sì yẹ fún ìlò baálé, tí a sì ti pèsè sílẹ̀ sí iṣẹ́ rere gbogbo. A gbúdọ̀ fún ẹ̀ṣẹ̀ kúrò kí a tó lè dá ohun èlò sí ọlá, ohun èlò tí Ọlọ́run ń lò. Bàbá wa nínú Olúwa, ẹni mímọ́ Ọlọ́run, kò sí ẹ̀ṣẹ̀ nínú ayé wọn rárá. Mo ti ń sọ fún àwọn arákùnrin mi nílùú Ghana tí àwọn ènìyàn bá wo bàbá wa ní Olúwa láti ọ̀nà jíjìn rere, tó bá wá ní àǹfààní láti súnmọ́ wọn, láti wá fìdí rẹ̀ múlẹ̀ nítòótọ́ pé wọ́n jẹ́ ẹni tí ò lẹ́ṣẹ̀ rárá. Mo ti rí wọn bí wọ́n ṣe yanjú àwọn ọ̀rọ̀ kan, bí wọ́n ṣe bá wa sọ̀rọ̀. Nítòótọ́ wọ́n jẹ́ ẹni tí kò dẹ́ṣẹ̀ rárá. Ìdí rèé tí Ọlọ́run fi ń lò wọ́n nígbà kẹyìn yìí. Ọlọ́run ti yàn wọ́n nígbà kẹyìn yìí àti fún wa ká jẹ́ alátìlẹ́yìn fún ohun èlò tí Ọlọ́run yàn nígbà kẹyìn yìí. Àwa náà a gbúdọ̀ máa gbé irúgbé ayé tí wọ́n gbé, èyí tó jẹ́ ìgbé ayé tí kò lẹ́ṣẹ̀, láti jẹ́ ohun èlò sí ọlá, láti ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ wọn nínú iṣẹ́ ńlá yìí ní orúkọ Jésù. Ọlọ́run yóò sì mú wa rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ọlọ́run yóò mú ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé wa lónìí. Olúwa nípa ẹ̀ṣẹ̀ Jésù Kristi yóò fọ gbogbo ẹ̀ṣẹ̀ nínú ayé wa nù kúrò lónìí ní orúkọ Jésù. Nítorí pé ẹ̀ṣẹ̀ gbúdọ̀ kú, ìṣòro wa wà báyìí. Tí ẹ̀ṣẹ̀ ò bá kú, ìdí èyí a ò lè jẹ́ ohun èlò sí ọlá. Ìṣòro tó wà nínú ẹ̀ṣẹ̀ rèé. Ó ní fi ṣe pẹ̀lú ẹran ara. Ìṣòro ẹ̀ṣẹ̀ nínú ayé ọ̀dọ́ ó jẹ́ bí àdámọ́ni ènìyàn. Ẹ jẹ́ kí a wò ó. Ìwé Gálátì orí 5 ẹsẹ̀ 19. Ìwé Gálátì, àwọn ará Gálátì orí 5, a fẹ́ ka láti ẹsẹ̀ 19. Àmín. Ǹjẹ́ àwọn iṣẹ́ tí ara farahàn, iṣẹ́ ẹran ara. Ǹjẹ́ àwọn iṣẹ́ ara farahàn tí í ṣe wọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà èérí, wọ̀bìà, ìbọ̀rìṣà, oṣó, ìríra, ìjà, ìlara, ìbínú, asọ̀, ìṣọ̀tẹ̀, àdámọ́. Eléyìí jẹ́ ohun gbogbo tó bá rí ló máa ṣàfiwé, gbogbo tó bá rí
lórí ẹ̀rọ máwòrán la máa rí nínú àsọ̀rọ̀ mágbèsì ó làwọ̀dọ́ máa ń ṣe la fẹ́ ṣe a fẹ́ jà a fẹ́ dohun tá à ń rí nínú ẹ̀rọ máwòrán. eléyìí jẹ́ ìṣòro tẹranra, ìbínú, àsọtẹ́lẹ̀, ìlara, ìmùtí. àwọn tí ń ṣe nǹkan wọ̀nyí ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́, ayọ̀, àlàáfíà. àmín. nísinsìnyí ẹ̀rùn ara ni ó jẹ́ ìṣòro ẹran ara. báwo lè ṣe ṣẹlẹ̀? mo lọ sí abúlé kan nígbà tí à ń rìn lẹ́bàá ọ̀nà mo rí máńgò ńlá kan, igi máńgòrò ńlá. igi máńgòrò sì so èso tó pọ̀, àwọn kan bọ́ sílẹ̀, wọ́n tóbi. inú mi dùn bí àwọn máńgò náà ṣe tóbi tó. mo wá súnmọ́ wọn, mo wá mú kan nínú máńgò yìí. ó wá ní àwọn àbàwọ́n dúdú kéékèèké nínú rẹ̀. bí mo ṣe wá ń gbìyànjú láti ṣí i, mo wá rí i pé gbogbo tó wà nínú ẹ̀ ti bàjẹ́. kò tẹ̀ síbi tó tiẹ̀ tí mo pé jẹ́ kí mo lè kúrò kí n jẹ kékeré tó kù yìí. gbogbo máńgòrò yìí ló ti bàjẹ́, ó ti bàjẹ́. ṣùgbọ́n tí a bá wò ta rẹ̀ ó mà tóbi o. àwọn àbàwọ́n kéékèèké nìkan la lè rí níta. wọ́n wá béèrè arákùnrin tó ń wà pẹ̀lú mi, kí ló dé tí máńgòrò yìí rí báyìí? ṣé tí n bá ká kan lórí igi tí mo lè jẹ? wọ́n sọ fún wọn pé kò sí nǹkan kan máńgò kankan tó dára lórí igi yìí. wọ́n ní kí ló ṣẹlẹ̀? wọ́n ní igi náà fúnra rẹ̀ kò dára. wọ́n ní igi náà fúnra rẹ̀ láti inú gbogbo rẹ̀ lóòótọ́ ló ń gbọ́ oúnjẹ ìṣaralóore láti ilẹ̀, ṣùgbọ́n torí pé igi yìí kò dára, gbogbo èso rẹ̀ ló ti bàjẹ́, ò lè jẹ. nídìí eléyìí o kò wúlò fóhunkóhun. bí èèyàn ṣe rí rèé, bí àdáni ènìyàn ṣe rí rèé. bí a ṣe dá ènìyàn lélẹ́yìí, ẹ jẹ́ kí a padà sí àkókò kí a wò ó. kí ni ìdí tí àwọn ọ̀dọ́ ìgbà yìí tó ń fi rí báyìí? nínú ẹ̀ṣẹ̀, nínú ìfẹ́kùfẹ́, nínú ìmọtípara, nínú ìwà àgbèrè, ìfẹ́kùfẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ kí a wò ó. báwo la ṣe lè yí ọ padà ní òwúrọ̀ yìí? hallelujah. ọlọ́run dá ènìyàn ní àwòrán ara rẹ̀. ó túmọ̀ sí pé a dá ènìyàn ní ìdáyàn, a dá aláìní ẹ̀ṣẹ̀. báwo ṣe rí nínú ìwé Genesis orí kìíní, ìwé Genesis orí kìíní ẹsẹ̀ 30 sí 32. ìwé Genesis orí kìíní 32 sí 32. ọlọ́run sì wípé jẹ́ kí a dá ènìyàn ní àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa, kí wọn kí ó sì jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ẹranko àti lórí ohun gbogbo ilẹ̀ àti lórí ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀. bẹ́ẹ̀ ni ọlọ́run dá ènìyàn ní àwòrán rẹ̀, ní àwòrán ọlọ́run ni ó dá, àti akọ àti abo ni ó dá wọn. ọlọ́run sì súre fún wọn, ọlọ́run sì wí fún wọn pé ẹ máa bí sí kí ẹ sì máa rẹ̀, kí ẹ sì gbilẹ̀, kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀, kí ẹ sì máa jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ohun alààyè gbogbo tí ń rákòrò lórí ilẹ̀. ẹ̀yin olúwa. 30 olúwa sì rí pé rí ohun gbogbo tó dá, sì kíyèsí dáradára ni, àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kẹfà. lẹ́yìn tí ọlọ́run dá ènìyàn, ó rí pé ohun gbogbo tóun dá àti ènìyàn gan ó dára gidigidi, láìsí ẹ̀ṣẹ̀, láì ní àbàwọ́n rárá. ọlọ́run dá ohun gbogbo dáradára. ènìyàn ní ipò yìí wọ́n ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ọlọ́run. ọlọ́run yóò wá sínú ọgbà, yóò ké pé ẹ̀dá ènìyàn á bá wọn ṣe dọ́rẹ̀ẹ́ pọ̀. ní ẹsẹ̀ 3
orí kẹta ẹsẹ̀ kẹjọ Genesis orí kẹta ẹsẹ̀ kẹjọ àti kẹsàn-án. Wọ́n sì gbọ́ ohùn Olúwa Ọlọ́run ó rìn nínú ọgbà ní ìtura ọjọ́. Ádámù àtaya rẹ̀ sì fi ara wọn pamọ́ kúrò níwájú Olúwa Ọlọ́run láàrin igi ọgbà. Olúwa Ọlọ́run sì kọ sí Ádámù, ó sì wí pé níbo ni ìwọ wà? Ọlọ́run wá, wọ́n gbọ́ tó ń rìn bó ṣe ti máa ń ṣe tẹ́lẹ̀. Ó wá ké pe Ádámù gẹ́gẹ́ bí ó ti ṣe máa ń ṣe. Ọlọ́run ní èdè á ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run, ṣùgbọ́n Sátánì wá láti tọ́ ènìyàn jẹ. Ó jẹ́ kó gbàgbọ́ pé òun kì í ṣe ohun tó jẹ́, pé ṣùgbọ́n ó lè dá ohun tó ti dà nípa jíjẹ nínú èso ìmọ̀ ohun rere àti ibi. Sátánì wá láti tan ènìyàn bí Sátánì ṣe ń tan àwọn ọ̀dọ́ lénìí. Kò ń ṣe ẹni tó pe ara rẹ̀, ó kàn lè rẹra sílẹ̀ ni. Ó lè ro ohun tó jẹ́, ó lè dán ohun tó jẹ́ nípa àìgbọ́ràn sí Ọlọ́run láti máa gbégbé ayé tí kò tọ́. Sátánì ó lo ọ̀nà àbáyọ ọ̀nà kan náà láti tan àwọn ọ̀dọ́. A wá sọ fóbìnrin pé o ò lè rẹwà, ọkàn lè rẹwà nígbà tó bá wọ yẹrí etí, tó wọ aṣọ, tó fi ara rẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n Bíbélì wípé Olúwa dá wa tọ̀wọ̀tọ̀wọ̀, a jẹ́ òun ò ní Ọlọ́run fẹ́ wa, ẹ̀yin Olúwa. Ṣùgbọ́n Sátánì wá láti tàn wá. Inú Ọlọ́run dùn sí Ádámù, ṣùgbọ́n Sátánì wá, ó tọ̀ Éfà wá. Ǹjẹ́ Ọlọ́run sọ pé wàá kú bí? O kàn lé wa, o ẹ̀ lè kú, wàá kàn dàbí Ọlọ́run ni. Ó ní Ọlọ́run dá ènìyàn ní àwòrán ara rẹ̀. Ènìyàn ti ń gbé nínú ìwà Ọlọ́run, nínú ètò Ọlọ́run, ṣùgbọ́n Sátánì rárá o wà bí ó ṣe yẹ kí o rí, o rẹwà, o lọ́gbọ́n, o jáfáfá. Ta ló máa fẹ́ ọ? Ta ló máa fẹ́ràn ọ? Ọmọkùnrin, o lówó, kí ló fẹ́ dà? Àní ò mọ̀ ọ̀nà àbáyọ. Gbà tó ń bọ̀ ní kọ́nfẹ́rẹ́nsì, abárakùnrin nínú mọ́tò. Bí a ṣe ń wàásù fún, ó wípé ǹjẹ́ lè sọ fún mi pé nínú ìgbé ayé òde òní, ènìyàn bíi tiẹ̀ àbí tèmi ó lè ṣòkòwò láì yan ẹlòmíràn jẹ, láì dẹ́ṣẹ̀ bí? Mo ní bẹ́ẹ̀ ni. Ó ní mò ń sọ lè nítorí pé o ò tí ì níbàápàdé pẹ̀lú òtítọ́ àti ọmọ Ọlọ́run nítòótọ́. O wà níbi tí wọ́n ti sọ fún ẹ pé kò ṣeé ṣe láti wọ Ọlọ́run. O ti ń lọ ibi tí wọ́n ti sọ fún ẹ pé kò sẹ́ni tó lè jẹ́ ẹni mímọ́, kò sẹ́ni tó lè làlùyọ. Àti pé àti lọ sí ìjọba Ọlọ́run gan nípa àánú Ọlọ́run ni. Tí Ọlọ́run ò bá ṣàánú fún wa, kò sẹ́ni tó lè lọ sí ìjọba Ọlọ́run. O tí wọ́n sọ fún ọ léyìí, Sátánì ló ń ṣe léyìí. Ó ń tàn ọ́, ó lè ṣàṣeyọrí. Ó lè dá ohun tí Ọlọ́run bá ní wàá dà. Ọ̀nà kan náà tó lò fún Ádámù ló ń lò láti fi tan àwa ọ̀dọ́, arákùnrin mi àti arábìnrin mi, a jẹ́ ọ̀dọ́. Ọ̀nà kan náà ni Sátánì ń lò láti tàn wá jẹ. Hallelujah. Ọ̀nà bákan náà yìí ni Sátánì ti ń lò láti fi tan ènìyàn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá títí di àkókò yìí. Kí ni àwọn ọ̀nà yìí? Ìfẹ́ ẹran ara, ìfẹ́ ojú àti ìgbéraga ọkàn, ẹ̀yin Olúwa. Jòhánù àkọ́kọ́ orí kejì ẹsẹ̀ 16. Mo fẹ́ kí ẹ mọ̀ ẹ̀tàn Sátánì. Òun ló máa jẹ́ kó bá ara rẹ̀ ní ọ̀run àpáàdì tó o bá kọ̀ gẹ́gẹ́ bí a ṣe gbọ́nsìn kó gba ìmọ̀ràn Ọlọ́run alààyè. Hallelujah. Bẹ́ẹ̀ ni. Jòhánù àkọ́kọ́ orí kejì ẹsẹ̀ 16. Àmín. Láti ẹsẹ̀ 15.
ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ ti bàbá kò sí nínú rẹ̀. Nítorí ohun gbogbo tí ń bẹ ní ayé, ìfẹ́kùfẹ́ ara àti ìfẹ́kùfẹ́ ojú àti ìrera ayé kì í ṣe ti bàbá bí kò ṣe ti ayé. Ó ti ń lò fún ìran tó ti kọjá, ó yìí ń lò lórí yín. Ẹ̀yin ọ̀dọ́, ẹ má gba ìmọ̀ràn Sátánì. Lẹ́nìí ẹ yóò tọ̀ Jésù Kristi wá, yóò sì gbà yín là. Nítorí àìgbọràn yìí, ẹ̀ṣẹ̀ yìí ó wá sínú ayé, ó dẹ̀ bá gbogbo ẹ̀ka ayé ènìyàn wí. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nípa ìwàláyè Ọlọ́run kúrò, ìwàláyè ẹ̀ṣẹ̀ wá gbà ṣàkóso. Ìwàláyè ènìyàn nínú Ọlọ́run nígbà tí wọ́n ṣàìgbọràn, tí wọ́n lọ jẹ nínú èso ìmọ̀ ohun rere àti búburú. Ìfẹ́ àti ẹran ara ti Sátánì wá. Àwọn ọ̀dọ́ wa ń dẹ́ṣẹ̀ nítorí pé ìfẹ́ tí Ọlọ́run kò sínú wọn mọ́, bí kò ń ṣe ìfẹ́ àti ìwà bí Sátánì tó gbà ṣàkóso. Ó gbà ṣàkóso ọ̀dọ́ ìsìn. Sátánì ó gbà ṣàkóso. Ìwé Genesis orí 2 ẹsẹ̀ 17 ní kánkán. Ìwé